ta lẹni tó ṣọ́gbà wèrè kalẹ̀ o wèrèrè o wèrèrè o wèrèrè wọ́n tún ti ṣọ́gbà wèrè kalẹ̀ o ọ̀tọ̀ ní fídíò tá a fẹ́ ṣe kán tó sẹ́ǹdì eléyìí sí mi wọ́n mà ti ṣọ́gbà wèrè kalẹ̀ o wèrèrè o wèrèrè o lórí ibùrè bọ́lẹ̀ lẹ́yìn tún ti wá ta lé eléyìí ẹ máa bọ̀ lókè ká tó ṣe ní sùúrù eléyìí bí kú tó ń pa wọ́n ń ṣógúnlẹ̀ ibo la ti mọ eléyìí mi máa wèrèrè o ẹ jọ o ta ló ṣọ́gbà wèrè kalẹ̀ ta lẹni tó ń kọ́kọ́rọ́ psychiatric hospital fún tí ò rántí tì í a máa dáre ànádá wèrèrè o ibo lélẹ́yìí ti wá ibo ni wèrè yìí ti wá ọ̀rọ̀ màlàmí la fẹ́ sọ ọ̀rọ̀ tí ẹ̀ pọ̀ ń bí tá a fẹ́ sọ nípa ẹ̀ a fẹ́ sọ̀rọ̀ nípa àwọn gógó epo nǹkan tí Tinubu sọ fún àwọn gọ́vnọ̀sì mo dẹ̀ fẹ́ advice ọba Tinubu lórí ẹ̀ kí ló máa ń pè tẹ́ ẹ̀ sanwó fún ọba Tinubu mo fẹ́ ṣe advice tẹ́ ẹ̀ san owó fún lórí ẹ̀ náwó mẹ́lẹ̀ wá fún mi lòun ṣe kú ló ṣe yín bí kú tó ń pa wọ́n ní ṣógúnlẹ̀ ló má dìsá sọ́wọ́ wèrèrè o wèrè wèrèrè o wèrè ẹ mọ̀ dákí àdúrà ta ló mú kọ́kọ́rọ́ psychiatric hospital dání o ẹ gbà wá o ta ló mú kọ́kọ́rọ́ Yaba left dání bóyá ń já wàhálà Tinubu ti frustrate everybody ọba Tinubu mo bẹ̀ yín ni ẹ̀yin náà ẹ ṣètò títí ló bá da àwọn èèyàn á lè wálé irú eléyìí sìn àgbọ̀wèrè wà Nàìjíríà tí ò sí nílùú òyìnbó tí ò sí ní ìlú wo ló wà nà tí ò sí nílùú tó wà ló wà gbogbo tí tàǹtà wà ní cháncháncá wà ní chónchónchó ó mọ̀ pé máa bọ́ ta fún mi ó mi ebú tó máa fi bẹ́ẹ̀ mi aláǹkárá 1000 ẹ̀yin lè máa ṣe competition aṣọ lórí íńtánẹ́ẹ̀tì olóyè kòkòrò tó ń jàre ẹ̀fọ́ jàre kòkòrò tó ń jẹ ẹ̀fọ́ jàre ẹ̀fọ́ ìwọ̀n lówó oko ń dùn mọ́ òye ẹ̀yin náà ẹni tó fẹ́ kọlà fún yín ó yẹ kí àwọn bàbá yín sọ fún pé kó má lọ sí skul rárá ẹ wo ráìsì tó fi kọ ìlà ẹ̀kẹyìn ìlà yẹn àwọn èèyàn ṣáà ń kó jẹ ní Àdìsá wàá gọ́ṣẹ́ fún mi Ọlọ́run olóyè ó máa wọn ò tó bẹ́ẹ̀ pé ò ní gé ọṣẹ fún mi ó parọ́ ni Sunday Igboho cancel fún mi o èmi náà fẹ́ kọ́ máa bú mi Àdìsá jọ gé ọṣẹ fún mi gbogbo tó bá fẹ́ ọṣẹ ẹ jọ ẹni náà bẹ̀rẹ̀ ẹja kọ́yìn mi o tó bá lágbẹ̀rẹ̀ wèrè kó bá wà fún àkílẹ̀ pé orúkọ ẹ ní búkì lórúkọ èmi ò mọ̀ ìyá kan ló sẹ̀ǹdì ẹ̀ sí mi fọ́ ìsì ìyá yẹn gan dà ìyá ń ṣe àjá máa jẹ wa o Yorùbá wuyì kí ni kan mo ti fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ kó tó sẹ̀ǹdì ẹ̀ sí mi ẹ sáré pé òun wọn díẹ̀ mami náà. ẹ káàárọ̀ Yorùbá wuyì ẹgbẹ́ kọlù wá. ẹgbẹ́ kọlù wá. ẹgbẹ́ kọlù wá o. ẹgbẹ́ ọkọ̀ ò lè kọlù wá ṣẹ́rí ẹni tó lè bú olóyè Sunday Igboho tó bá jẹ́ àwọn tó nọ́ọ̀mà ṣẹ́rí àwọn eléyìí ti wà frustrated táà sọ fẹ́ yìn ìjọba Nàìjíríà nìyẹn a ní kẹ́ ẹ ṣèlú kó dáa àìmọye àwọn ọmọ yín náà wà lẹ́yìn odi tí wọ́n fẹ́ wá sílé ẹni tó ti ní bipolar ẹni tó ti ní dementia wèrè oríṣiríṣi kọtíkọlà àìmọye èèyàn ẹlòmíì ti dókó sí ó lé lọ́dún 10 kò dé easy kóbìnrin wà láyé kó má rẹni má kó máa sọpọlọ sọ̀mpù ẹ̀ kó máa rún ní ìrùnkúrùn irun bẹ̀ẹ̀bẹ̀ kí ọkọ̀ ògbẹ́lẹ̀ síta kó máa rẹni máa rún ó rọ̀ǹgì náà bàbá Tinubu ẹ̀yin gọ́vnà wa ẹ ti dá nǹkan lẹ̀
ẹ ti dá nǹkan lẹ̀ ẹ ti dá nǹkan lẹ̀ mo rí pé mo lọ wọ péjì ẹ̀ mo rí pé ṣàǹjú gbogbo ẹ̀ ni ó ń flip ẹ̀ ní ẹrù àyà ìkejì Yorùbáwùyí ẹrù àyà wọ́n ní kò sọ́kùnrin kankan tó ń run láti bí ọdún 10 wèrèrè o ibo làwọn ti wá ná ẹ bá wa ṣí ẹ fídíò ìkókò wọn jàre àwọn ò ní ṣe fúrákà ṣùgbọ́n tó bá fẹ́ fúrákà èmi ò sí lára àwọn tó máa fẹ́ báyọ̀ jà tó máa pèèyàn pé kinní kan ọgbà pé ó bú ẹni ọgbà pé ó bú wọn náà ni no 1 man battalion ọmọ kan bí worldwide ọmọ kan bí 1 billion ó wá mú Sunday Igboho sọ́wọ́ àṣà ò náà àǹtí onídìmẹ́ńṣà àǹtí oníbàìpólà àṣà ò náà kí ló ṣẹlẹ̀ náà ṣé ká play fídíò ẹ̀ ni ó yá mo kàbẹ́ fún Tinubu ogun pa ẹ́ ó yá mo kàbẹ́ fún Tinubu yá lọ wọ́n lọ́pàá wá ẹ ti ya wèrè ní àǹtí èmi ò mọ̀ ẹ́ o ọ̀nà tí wọ́n 50 èmi lè ṣe wà mo ìfẹ́ ṣe birthday 18 níbi ṣe wà yìí birthday 18 years mo ẹ̀fẹ́ ṣe ni kọ́lọ́n kó ṣàánú fún mi àti ìyá wèrè gan o wèrè àti rí wèrè kan mú ẹ jẹ́ ká gbọ́ ọ̀tán sọ ẹ jẹ́ ká kọ́kọ́ lọ síbi fídíò tó serious tá fẹ́ ṣe fídíò tó serious tí mo fẹ́ ṣe ẹ bá mi hashtag lady Bukky ṣe jẹ́sẹ̀ náà pé ẹ bá mi hashtag lady please hashtag Bukky Jesse for me ó ní tó pé Sunday Igboho sọ̀rọ̀ ẹ bá mi hashtag lady iṣẹ́ ẹjọ́ mi tí ẹ bá mi hashtag ẹ̀ ó ní tó pé Sunday Igboho sọ̀rọ̀ pé kí àwọn èèyàn má wá sí south west àwọn tàtíkù àwọn tó bí kọ́ má wá sí south west lè pé pọ̀ tó báyìí Sunday Igboho bá wá dòyà yín kọ́ kí lẹ máa ṣe àǹtí ẹ bá mi hashtag ẹ̀ wọ́n ló burú gan wọ́n ló gbó lẹ́nu wọ́n ló mú lẹ́nu ẹ bá mi hashtag ẹ̀ ìdí ló máa fi sọ ni àbọ̀ ọmú wẹ́pọ̀ mú lórí ìfisọ́ èmi náà lọ́mú àjọ lọ́mú ni ọmújọ pọ̀ ni ó pọ̀ fún wàrísì èmi àti ẹ̀ mo tó pẹ́ ìdí náà ló fẹ́ fi sọ̀rọ̀ bọ́sọ̀ ṣe ń jó mi lẹ́nu tó ṣe bé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  yìí ẹ bá mi tí ẹ gbà mí hashtag ẹ o bá mi hashtag ẹ jọ mo fọlọ́n bá bẹ̀rẹ̀ ẹ ṣe èèyàn kan ti bá mi hashtag we need to reply her somebody say why am I replying her she is not relevant ṣé ká fi sílẹ̀ àwọn èèyàn ẹnìkan ní ká fi sílẹ̀ lára àwọn pẹpẹróòrò mi wà lẹ́wọ̀ ó ní why are you replying this woman she is not relevant jàre ṣé ká fi sílẹ̀ lóòótọ́ ẹnìkan ní ká fi sílẹ̀ ṣé ká fi Bukky sílẹ̀ no no kẹ wàhálà God bless you ó dé èèyàn méjì tó wà bá hashtag ẹ bá mi hashtag Bukky Jesse bá mi hashtag mo fẹ́ káwọn èèyàn wọlé èèyàn méjì ní ká ignore ẹ o ṣé ká fi sílẹ̀ èèyàn méjì ní ká ignore èèyàn méjì ní ká má èèyàn kan ní ká fi she is not worth it ó di mẹ́ta not at all ó di mẹ́rin not at all ṣé ká fi sílẹ̀ àbí ká má fi sílẹ̀ kò gbọ́dọ̀ lọ bẹ́ẹ̀ yẹn àwọn tó ní ká fún lésì jẹ́ mẹ́ta lórí TikTok ó di mẹ́rin àwọn tó ní ká má fún lésì tí ń lọ bí mẹ́fà ẹ má ti pẹ́ ẹjọ́ no we have to reply her stupidity okay she's begging for recognition okay she's nobody something must be wrong with her brain yes let's leave her kò gbọ́dọ̀ lọ kí ni ká wá sí wa ẹni tó ń pè yẹn stop okay tó pé àwọn èèyàn wa ní ẹ jẹ́ ká tẹ̀sí lójú àṣírí àwọn Yorùbá wuyì fans ẹ lè méèkì ẹ láìkì wàhálà o ẹ láìkì wàhálà o Ọlọ́run ògún gbọ́ Bukky Jesse tó gbà wọn kan ní ká fi ẹ́ sílẹ̀
ignore her, you are not a blogger. Ẹ fi ilẹ̀ àwọn ní ká fi ẹ́ sílẹ̀. So mo máa enlighten ẹ̀. Èmi ò lè gbọ́ òyìnbó, wọ́n ló máa ń sọ òyìnbó gan. Àwọn ìyá tó ń send message sí mi gan, wọ́n ló máa ń sọ òyìnbó gan, wọ́n ló gbọ́ English gan. Àmì ò lọ sí ilé ìwé kẹ̀. Mo làwọn ti fẹ́ pàdé ilé ìwé. Àwọn ò lọ sí school. Wọ́n lè sọ pé ó máa ń sọ story èèyàn gan, wọ́n ló máa ń wá story èèyàn gan. Èmi tó ń wò yìí, orí títì náà bí wá sí, orí títì la dàgbà sí, orí títì la tún wà níbi tá a wà yìí. Now Bukky Jesse kí n tó play video ẹ̀ wípé tó pé Sunday Igboho sọ ọ̀rọ̀ wípé kí àwọn òbí àbáwọn àwọn Àtíkù kan máa wá sí South West bó ṣe ń ṣe èpè tó báyìí gbé ojú ẹ̀ sókè ẹ bá mi hashtag Bukky Jesse o ẹ bá mi hashtag ẹ̀ gbé ojú ẹ̀ sókè kó wo fídíò yìí. Nigerians. And I believe that the Nigerian government has the capacity, military security, have the capacity to deal with them immediately if so directed. If they are given the resources they require, the support and political will. But the collateral damages that will be associated with the actions that will be taken is what I believe should be avoided. If you send an aircraft now to where you identify the bandits, it is not only the bandits that will be affected. And if you recall, Mr. President Musa had similar interaction with the militants in Niger Delta, and it was successful. So I believe that as Nigerians, if they are called upon by government, the major causes of this problem is poverty and ignorance. You cannot find an educated human being, properly educated human being who has something to do, to take his arm, a gun, to go and kill an innocent soul, just in the name of looking for food. These people are having, very high level of poverty and ignorance. So if the government now comes up with a program of rehabilitation, just like they did in the issue of Boko Haram when the issue was handled, I'm sure we will have a successful ending of this crisis. Now, about me hashtag Bukky Jesse. Bóyá ọmọ Yorùbá ni, I don't know. Nígbà tí Sunday Igboho tó dìde fún wa, nígbà tí Fúlàní ń pààyàn. Nígbà táwa ń pariwo Yorùbá nation, dóò bú àwa Yorùbá nation náà o. Governor ló bọ́ta yìí tó ń sọ fún Tinubu pé kó máa fi ọwọ́ pa àwọn Boko Haram tí wọ́n ń pààyàn yìí. Ó ní kó máa fọwọ́ pa wọ́n lórí ni. Ó ní Tinubu kó mú àwọn Boko Haram yẹn kó gbé ọmú sí wọn lẹ́nu kó máa fún wọn lọ́yàn mu. Ó ní Tinubu ò gbọ́dọ̀ try láti pa àwọn Boko Haram àwọn ọmọ ìyá wọn. Ó ní because ebi ń pa wọ́n. Ó ní tó pé ebi ń pa wọ́n ni wọ́n ṣe ń pààyàn. Ó ní tó pé wọ́n wà ignorant tó pé wọn ò lọ sí school ni wọ́n ṣe ń pààyàn. So ìjọba máa kọ́ school fún wọn. Owó tó yẹ kán fi kọ́ school fún àwọn aráàlú wọ́n á fi kọ́ school fún wọn. Bukky Jesse, please come and talk about this man. Come and talk about what this man said. Fúlàní tó ń pa èèyàn ní ojoojúmọ́ tí wọ́n pa àwọn èèyàn lójoojúmọ́ tí wọ́n ṣe àwọn èèyàn léṣe tí wọ́n ń jí àwọn èèyàn kó. Àwọn bàbá wọn this governor eléyìí o governor Sanfara nìyẹn ní 1990 something 1999 ṣá. Sonny Yerima, if I can remember his name very well. Sonny, a governor, ex-governor ló ń sọ̀rọ̀ yìí wípé kí wọ́n má pa àwọn Boko. Ó ní torí pé bí ń pa wọ́n ni ebi máa ń pààyàn kó lọ wá pa ẹlòmíì. No, ọmọ Yorùbá ṣe wà lẹ́gbẹ̀ẹ́ mi. Ebi ń pa àwọn Boko Haram ni wọ́n ṣe lọ pààyàn. Bukky Jesse, are you there? Ṣé fídíò yìí ti dọ́dọ̀ ẹ̀? Can you just come and say something? Can you come out and rain curses on this man? Bó ṣe ń ṣépè fún ọ̀tá Sunday Igboho. Ọlá pé àwọn èèyàn sọ pé ẹ fi sílẹ̀. She speak over English. Èmi tí mo wá gbọ́ English rárá ń kọ́.
Only she speak Yoruba English. What about me? Tell me your English rárá. Now, Bukky just say if you are not out to ṣépè fún Yerima, it shows you are an alabosian. English tell me gbọ́ nìyẹn, English orí títì. You are alabosian, alabo rẹ́bẹ́rẹ́bẹ́, alabo rúbúrúbú. You are one of those ones tẹ́ pé tá bá rí yín kíyàn máa fojú ẹni tó skip medication ẹ̀ kíyàn máa fi wò yín ni. Now let's hear what Bukky Jesse said. Ọlápẹ́ ìyá yẹn mi ò fẹ́ dá sí ọlápẹ́ ìyá yẹn ọ̀rọ̀ tí ìyá yẹn sọ pọ̀ ni. Ọ̀wàlà asọ̀wọ̀jáàmù ló ẹgbẹ́ mi sọ Sunday Igboho ọ̀wàlà asọ̀wọ̀jáàmù lórí burúkú ọ̀gọ̀ sọ́sọ́sọ́sọ́ ó ní tẹ́gbẹ̀rẹ̀ bàbá àkókò rẹ̀ nígbàánu mélòó gbọ́ ní Igboho fásitì àlùbọ́sà. Ẹ jọ ibo ni ìlú tiwọn, ibo ni ìlú Bukky Jesse. Ẹ bá mi pe Igboho. Ọlọ́run ni ò jẹ́ kí n jẹ́ ìyàwó Sunday Igboho àìmọ̀ èèyàn tí máa ti fọ́ lórí máa ti nẹ lómi nínú ibi kẹ́ kú. Ọlọ́run iye abúra jẹ̀bi ẹ̀ tó sọ pé wọn ò lè nà tí máa mú ó wà rò bóyá o ṣẹ́ ṣóòyà ni. Àwọn ò kí ń pe attention àwọn èèyàn pé wá gbèjà mi. No, I don't do that. Àyọ̀ sọ Yorùbá wuyì ẹ fi sílẹ̀. Bukky Jesse tá bá gbé ẹ sórí system tábẹ̀ sí ni analyse ẹ. Ọkùnrin ò ní lè gbà ẹ́ ń tọrọ o. Ṣùgbọ́n tó bá àwọn fans mi sọ pé ẹ fi sílẹ̀. Máa fáwọn èèyàn láàyè o máa pè o. Ẹni tó bá fẹ́ ṣépè máa ṣépè fún ẹ o. Ẹni tó bá fẹ́ sọ̀rọ̀ ẹni tó bá fẹ́ bú ẹ máa fún ọ láyè máa bú ẹ. A lè má ṣe show mi mọ̀ lẹ́nu. Aṣọ show tó kù dọ̀la. Màá fáwọn èèyàn láàyè kó nígbà kó máa sọ̀rọ̀ gan 5 minutes tó kálukú máa lò. Ẹ bá mi kàn bẹ́ẹ̀ pé Sunday Igboho ọ̀wàlà. Ìlà kí ni ìlà jẹ́? Èèyàn kọlà yóò kí ń ṣe anything but èpè tó ń ṣe yẹn ni. Kí ni Sunday Igboho ṣe tó fi deserve èpè? Sunny Yerima ló mọ kọ́kọ́ play fún ẹ yìí. Tó ní kí àwọn Boko Haram kí wọ́n gbọ́dọ̀ pa wọ́n. Àwọn tó ń pààyàn Sunday Igboho ti pààyàn ni. Ẹ má ṣe bẹ́ẹ̀ tó nítorí ẹ pé lẹ́ẹ̀kọ̀ọ̀kan náà. Wọ́n ní ká bá bù yín. Wọ́n ní ká fi ẹ́ sílẹ̀ kó máa lọ. Bẹ̀tẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan máa ṣe bẹ́ẹ̀ nítorí ẹ máa ṣe bẹ́ẹ̀ tó normal máa ṣe bẹ́ẹ̀ tó ní làákàyè. Èmi mo sọ pé mi ò gbédè. Èyí sì yín gan tún disturb ahọ́n yín. Àbọ̀ pé yín yẹn disturb ahọ́n ẹ ò lè sọ̀rọ̀ dáadáa ní mi ìdẹ̀ fẹ́ bú ẹ. Mi fẹ́ bú ẹ mo fẹ́ tẹ́lẹ̀ for now. Bí o lè repent kó ṣàtúnṣe. Àwọn kan ní làjẹ́ ló ti wá. Á dẹ̀ mọ àwọn làjẹ́ tó ń da. Àwọn ọmọ làjẹ́ àwọn máa pọ̀ yìí làjẹ́ ìkálẹ̀ àbáwọn gbé àwọn tó ní làákàyè. Wọ́n tí yóò bá rókódó ó máa ń fún yàn ní problem. Ọlọ́run sí tí wọ́n ṣe ṣó mo máa ń sọ fún yín pé kíní kan àwọn èèyàn máa ń bìlì pé Yorùbá wuyì fi ń ṣeré ni. Even if you are 60, 70 ọmọ jẹ́ kó máa ń rún ẹ wá sẹ́ẹ̀tì ẹ̀tọ́jọ́ máa ń rún ra yín agbára òtó. Téèyàn ò bá rẹ́ ni rúhùn dáadáa gẹ́gẹ́ tó bá lọ́mú ńláńlá tí ò bá rẹ́ ni rúhùn dáadáa ó máa ń fún yàn ó máa jẹ́ kórè èèyàn yí o. Ọlọ́run mo bìlì pé o kó sá fún ni. Sọ̀rọ̀ jẹ́ ká tún bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀. Ẹgbẹ́ mi sọ Sunday Igboho ọ̀wàlà asọ̀wọ̀jáàmù lórí burúkú ọ̀gọ̀ sọ́sọ́sọ́sọ́ ó ní. Bẹ́ẹ̀ gbogbo most of kíní ẹ̀ tí mo wò ó fẹ́ yàtọ̀ sí mi aláǹkárá 1000 yìí náà because wíìgì ẹyọkan yìí náà ló pọ̀ jù náà àwọn èèyàn ti ní kí n má bù ẹ àwọn kan ẹni wá sọ̀rọ̀ pẹ̀lẹ́. Tẹ́gbẹ̀rẹ̀ bàbá àkókò rẹ̀ nígbàánu mélòó gbọ́ ní Igboho fásitì àlùbọ́sà. Mọ́tò máa dé Igboho ìlàjẹ ẹsẹ̀ odò ẹ máa páàkì mọ́tò sí etí odò ìgbà míì máa wá ọkọ̀ ló máa bá yín gbé mọ́tò yín dé ìlú yín o. Gbogbo ẹgbẹ́ tó kọ́ sí ìlú Igboho kò dín mẹ́fà lọ kò dín mẹ́fà. Olórí burúkú àgbàsọ́sọ́ kò wọ́n ìbánisọ̀ náà kí n sọ. Mo ẹ fẹ́ sọ́pọ̀tì ìbánisọ̀ tó mọ̀ pé Yorùbá ló wọ́ sí gbogbo ṣáàdù Nàìjíríà. Ó ti tán. Bukky Jesse ti ṣùtà rẹ̀ ó ní òun mọ̀ pé Yorùbá ló worst jù nínú tribe Nàìjíríà. See, let me tell you thing. Tẹ́bárẹ́ ní tó dé ta tó sọ pé àwọn ọkùnrin kò ní ṣe kinní kan fún gbogbo àwọn ọkùnrin ẹ wò dáadáa bàbá ẹ ò ná mà sí ìyá ẹ̀ ńlé. Tẹ́bárẹ́ obìnrin tó dé ta tó ń gbá àwọn ọkùnrin tó dé ta tó ń gbóbìnrin ṣépè ẹ wò dáadáa
ìyá ẹ̀ wà lára tó lọ ń ṣàgbèrè níta ọmọ tó bá wá nílé tó nífẹ̀ẹ́ tí ìyá àti bàbá jẹ́ àwọn tí wọ́n nífẹ̀ẹ́ ara wọn tó bá dẹ̀ta ẹ̀ máa dààmú ó ní tó bá sọ Yorùbá nation tó wá pè ó sí Yorùbá nation tó ló pè é sí Yorùbá nation tó bá wáyàn ní Yorùbá nation tí ó gbẹ̀dọ̀ máa wá ní Yorùbá nation kódà wá fẹ́ kó wa lọ síwájú Tinubu pé Tinubu ẹ bá Tinubu sọ̀rọ̀ Yorùbá nation la fẹ́ Tinubu ìlú yìí lè kẹwàá tẹ̀yìn bọ̀ Tinubu ní mú ó ní ẹ̀jẹ̀ máa sọ̀rọ̀ tẹ́yìn èèyàn máa ti president ò ní mọ̀ káwọn kìíní tó débẹ̀ pé àwọn fẹ́ bá president sọ̀rọ̀ báyìí èyí ti máa wọ Tinubu lágbárí bá lọ tẹ̀yìn bọ̀ Tinubu lórí bàbá tó ti dàgbà tẹ̀lọ́ fẹ́ yín wá ẹran orí bàbá Tinubu bọ́lẹ̀ ṣé Tinubu ò ní problem ó ní length tẹ́yìn máa ń gùn mọ́ tẹ́yìn bá gùn jù tẹ́ bá nà báyìí akọ̀ wọ president lórí ni wàhálà bá dé àbánidẹ̀ sọ̀rọ̀ Yorùbá nation mọ́ ọdọ̀ 911 máa wá emergency káàkiri àlè wọ́n tẹ̀sí náà máa bu ẹ̀ mi fẹ́ tó èmi ṣe fẹ́ bu ẹ̀ mi fẹ́ gbọ́ tó mọ̀ Yorùbá ni ẹ́ ṣùgbọ́n sọ pé àwọn Yorùbá sọ pé Yorùbá ni ó ṣe kíní kan jù it shows the kind of family you came from ipe àwọn family tó wá àwọn family ò ní kó ìrà ni ọmọ tí wọ́n bá fi ìfẹ́ tọ́ ẹni bá ní ìdíṣò yẹ lè gé o it's free o èmi ò ń gba kíní kan mi ò ń gba percentage mi ò ń gba nǹkan kan ọmọ tó bá fi ìfẹ́ tọ́ tó bá dèta àwọn Yorùbá bóyá àwọn mix up Yorùbá because eyín Yorùbá ò sábà gùn bẹ́ẹ̀ yẹn ọlọ́ọ̀kan rẹ́rìn mi lẹ́kẹ̀ẹ́ ẹ má rẹ́rìn à ń sọ̀rọ̀ gidi ẹ má ẹ rẹ́rìn ẹ̀yin ò péjì àwọn Yorùbá ò kì í gùn bẹ́ẹ̀ yẹn ni bàtà wà ní ká máa ń kọrin kan eyín ibú sọmọ olórúkọ ṣàgbàdì wèrè chọn eyín yẹn pọ̀ Ọlọ́run mi ì dẹ̀ fẹ́ bu Ọlọ́run ẹnìkan ní ṣé kì í ṣe pé pásítọ̀ Israel bàtà tún ní pásítọ̀ Israel àbí pásítọ̀ Àgbàlá Gabriel pásítọ̀ Israel Ọlọ́run ṣàánú fún wa eyín yẹn náà pọ̀ ṣápá Ọlọ́run ṣá ẹ sọ̀rọ̀ jàre. ẹ jẹ́ ká gbọ́ tó wà lásán mo ń bọ̀ ẹ jẹ́ ká gbọ́ tó wà lásán. See, you can see the pain in her ẹ̀rí pain yẹn wà lára ẹ̀ pain yẹn Ọlọ́run máa ṣe. ẹ̀yin ìjọba tún Nàìjíríà ṣe àti yìí nídìí pọ́nrán mo máa ń sọ fún yín ta ló ṣí géètì ìwèrè kalẹ̀ àti yìí máa nídìí pọ́nrán mo sọ fún yín o eléyìí nídìí pọ́nrán o olóyè inú ẹ̀ pin kó kárí láti fáwọn ìyàwó yín méjì ẹ máa tọ̀ káàkiri àwọn ọmọ Yorùbá tí ò bá ẹ má jẹ sọ mi ìfẹ́ bu Ọlọ́run pé mi ìfẹ́ bu. Prophet Israeli ló dáwọ́ Ọládélé Genesis. gbogbo nǹkan tó sọ ẹ̀rántí oní tó bá bí ẹnìkan tó bá bí Àtíkù àbí ojú Ìbàdàn tó kọjá wọ́n wá síkò Sunday Igboho. wèrè rẹ o òbí Kùbánà báwo wèrè rẹ o òbí Kùbánà ẹ máa gbà wá òbí wèrè rẹ o Ọlọ́run gbogbo ẹ̀yin nurses tẹ̀wá nínú òyìnbó ẹ jọ̀ọ́ mọ́ tó máa ṣe house to house medication àti ìsìnkì díẹ̀ o ẹ kà pílẹ̀ tán. You are a tribal bigot. Olórí burúkú ìfá ìdí lion. Gbogbo nǹkan tó fi jẹ́ kó ní common sense wọ́n ti fi wà láṣẹ lójú àbájọ náà alásọ̀rọ̀ jáàmù olórí burúkú ẹ̀. Ṣé wọ́n ti gbà tí Buhari ní kọ́ lọ àpáàkì ẹ̀ tó yìnbọn fún wèrè tí wèrè lọ já dúró ní Togo olóṣì tó bọ́ra tó bójú tó fara lẹ̀ bí ìyàwó ẹ̀ ló lò ní kò yé mi. Ọ̀rọ̀ yìí náà ló sọ níjọ́ náà náà fẹ́ rántí. Wọ́n bá má rí mú níjọ́ tó lọ bá nínú ilé ẹ̀jọ́ yẹn fẹ́ rántí. Bó ṣe bọ́ síta náà ló sọ pé tọ́ba tó wọ̀n ní pé lọ àtúntọ́ba lálẹ́ àwọn tó lè dúró tí wọ́n ti dì mú. Wọ́n lọ bá Buhari wọ́n ní Buhari tó bá fẹ́ mú mà nìyẹn lọ lálẹ́.
Eyín ìbú sọmọ Ìjọba ṣe lọ bá lóhùn. Sàgbàdìwèrè. Olórí burúkú ẹ. Eyín ìbú sọmọ lórúkọ Sàgbàdìwèrè. 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 Wà á di ṣáìṣìrì. Wà á di wáìṣìrì. Wà á di ṣáǹṣà. Ẹ jẹ́ ká tọ́ kéwú. Wà á ní ṣáńṣá ṣámúgá wàhálà mi ìfẹ́ búlédì mi ìmọ̀kan tó létí mi ṣe fẹ́ bù. Wà á ní ṣáńṣá wà á ní ṣámúgá ṣámúgá wà á ní ṣámúgá. Ó fẹ́ ṣe ṣá mi ò mọ̀ o Ọlọ́run mọ̀ pé mi ò mọ̀. Nítorí àwọn kan tí ń pè tó ti ń dológbò tó ti ń dejò. Ó ṣe dológbò kó tọ́ mi ìgbà tán mú ẹ. Ẹ má ṣá eyín mọ́ píkṣọ̀ Sunday Igboho lórí. Pẹ̀tẹ́ nẹnu síwájú yẹn yín lè wọnú orí Sunday Igboho. Ẹ bá sọ fún àǹtí ta ló gbé píṣọ̀ Sunday Igboho síwájú yẹn náà. Pẹ̀tẹ́ nẹnu yẹn tẹ́yìn bá lọ wo orí Sunday Igboho àgbákòdé nìyẹn o. 911 àdèpé 911 níbi tá àǹtí ẹ sọ̀rọ̀. Olóṣì ọ̀wàlà gbogbo nǹkan tó fi jẹ fún ní kọ́mọ́sẹ̀ ó ti fi fáìpẹ̀ ìdílé lánàá olùsì àgbàgbà lọ ti wà láyé wá fún ibẹ̀ kò ní bẹ́ẹ̀ kò ní àwọn tó alátìlẹyìn. Fáì Tinubu ló ẹ̀pẹ̀ tó ń yẹ jáde. Ó lè sọ́pọ̀tẹ̀ bọ́lá. Ẹ lọ dìbò fún Tinubu. Ó yá ẹ̀yin APC ẹsẹ̀ nìfìlà àti t-shirt sí mi. Ẹ̀yin èèyàn ẹ lọ dìbò fún Tinubu. Kò lọ mọ́lọ́pàá wa ṣàmùgálístic ẹ lọ mọ́lọ́pàá wa náà. Ṣé rẹ̀ tí ẹni súná yín ni Kwankwaso àtòbí wọ́n ti kò láì láti fèsì Tinubu ó tẹ́ pé ìjọba àwọn báyìí wọn ò ṣe é nunu fún. Ṣé pàtí Sunday Igboho sí Tinubu fi sílẹ̀ kó bẹ̀rẹ̀ sí ní bú Tinubu ṣé ẹ ya wèrè rí iná dẹ̀ ká máa sọ rẹ̀ ń dákẹ́ wà ta ni ẹ̀ gbọ́dọ̀ ti wà. Talẹ́lẹ́ ìnà talẹ́lẹ́ ìbọlẹ́lẹ́ ti wà talẹ́lẹ́ ìbọlẹ́ ti wà tó kàn kẹ́yìn sẹ́nu eyín bí 99 lẹ́nu wọn nìkan ya wèrè rí ni tó sínwín rí ni. Wọ́n lè ká máa sọ̀rọ̀ táwọn bá tẹ́sí lójú ẹ̀ ní mọ́ alfa o. Tó pẹ́ tí ń wọ ọ́tánẹ̀kì tímò ní sin àdírẹ́nu gbọ́rọ̀ mọ́ àwọn túbàdà lórí tímò àwọn tó túbàdà lórí tímò. Ẹgbẹ́ sọ́nlẹ̀ náà Sunday Igboho kọ́ ló bá ti ń jẹ́ náà kọ́ ló ní ká máa rokodo náà àwọn ọ̀pọ̀ tí yóò bá rokodo máa affect ọpọlọ obìnrin. Sunday Igboho kọ́ ló ní ká máa rẹ̀ ní irun yìí náà. Ta ló sílẹ̀kùn ọgbà ìwọ̀n kalẹ̀ ta ló sílẹ̀kùn ọgbà wèrè gan kalẹ̀ ẹ̀yẹ ìjọ lórí burúkú tó pọ̀ nílẹ̀ Yorùbá báyìí náà torí Ọlọ́run. Kí ni wèrè gangan? Tí bá kábẹ́ fún Tinubu sẹ́ni kan máa wá bá mi ṣe ẹ̀sìn wírí ni ẹ ya wèrè rí ni. Ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní wọ́n lépè. Ògún gbọ́ ìpápakọ̀ mẹ́pọ̀n o ṣùgbọ́n àwọ̀ kan yìí jù kan lọ. Pátán tí wọ́n ti wá ṣe nísìn wọ́n lè gbógan wọ́n máa blame ara ẹni pé kí lóun jáde fún tóun jẹ́ kó ti pa gbogbo yín tán irú ẹni sọ máa fi eyín ẹ̀ hàǹgì ẹ̀ ni. So ó ya wèrè rí ni ìwọ ló bú kò lélẹ̀ náà. Ẹ jẹ́ kí mẹ́gbẹ́ ara yín tẹ́ bá ti wọ́n pẹ́ ẹ ti wà nílùú òyìnbó àti jọ ń ṣe lọ́bọ̀ amúpẹ́ ẹ ṣe nọ́ọ̀sì wèrè kan orí yín ò kí máa ń pẹ́ ẹ kí ní respect náà ẹ kí máa tó yín àtàwọn tó ju búrẹ́dà yín lọ ẹ kí máa ṣẹ̀tà àwọn dádì yín ó bóra kí nìyẹn ṣe tó bá bóra ìwọ náà bá bẹ́ẹ̀ náà. Ẹ̀dẹ̀ wọ́n ṣe bí olórí burúkú èmi ò fẹ́ sọ̀rọ̀ ṣe tó mi ò mọ̀ ẹ́ o wọ́n lọ lẹ́nu gan ló máa ń búyàn ọ̀gọ́ tó bá bú mi tiẹ̀ máa yẹ̀ ni o ajé ògùn gbọ́ ló máa ń láwọn kákọ́ọ̀sì àwọn kan sọ pé mo ti rí kíní kan bàbá Mohbad bíbí wà ọ̀gbẹ́ni èmi ò ń ṣe fracas mi dẹ̀ ń ṣe blogger o a máa sọ̀rọ̀ ẹ̀ kan wọ́n bẹ̀rẹ̀ sí ní sun kan máa kó lórí ẹ̀ fún ẹ ni ìwọ títàn ẹ̀ ò ṣe náà wò bí aṣọ àwọn bẹ̀rẹ̀ sí ní dà bí jésù wà bí ìsàmì bẹ̀rẹ̀ sí ní dà tán ẹ̀ tó fi dórí ọmọ èmi ò fẹ́ fọmọ búyàn wọ́n bẹ̀rẹ̀ sí ní dà sí ìlú bíbí ó ya wèrè rí ni. ṣé wàá ṣẹnu kùdùrú bí ọṣẹ ìyàwó báyọ ẹnu bí ó ń dè arúgbó kí ló tẹ
tẹ́nu àti mú ẹ̀dọ́gba náà ó ya wèrè rí ni ọlọ́run bu àbọ̀ tọ́lọ́run fi mú ẹ ọmọọṣẹ́ ọlọ́run ló dá ẹni ó jọ ṣímpasì o wèrè ló jọ o ọlọ́run ó jọ ṣímpasì gan ó dàbí ọ̀bọ gan fáìn jù ẹ lọ wèrè ní ẹni bí a kírìmù ìyàwó ẹ lòun tó bá lo kírìmù ìyàwó ẹ wọn náà lo kírìmù àwọn ẹlẹ́kùn ẹ náà tó pọ̀ rẹ ní bá ẹsùn nísìnyí ó ti di wàhálà fún ẹ. ẹ pàtẹ ọmú náà sórí íńtánẹ́ẹ̀tì àti lọ́wọ́ péèjì gbogbo ọmú lẹ kó síta. tí Sunday Igboho bá fight láyọ̀ gbogbo yan yín ló ń wò lẹ́lẹ̀ yẹn ọlọ́mọ 50 years ni ẹ wọ́n yẹn náà ọyẹ ti kírun aláwọ̀ akíbá lọ mú ẹ̀ ń ṣe náà. ọmú tẹ̀lé fọwọ́ gbá kó dún. tẹ bá yọ kóònù brand sádàbẹ̀ ni pé ẹ kó gbẹ kóònù ṣàkì ni. alright baby wọ́n rẹ̀ pé ẹ kó ìgbẹ́ kóònù nínú ṣàkì ni. wà ibo ló ti wà táyé léyìí gan tàbó léyìí ti wà. ọ̀gbẹ́ni jẹ́ kó rí ẹ pé o 2 minutes lórí ẹ̀ ẹ bá fẹ́ wọ́n lé pé ẹ̀ wọ́n lé pé 2 minutes náà ni ẹ bá gbóhùn sókè bá mi ẹ̀ ní dààmú. wà mí tí mọ ẹni tó jẹ́ o so mo ṣẹ́nu kù fún ẹ tí má ti padà mẹ́ni tó jẹ́ ayé ẹ̀ máa baskẹ́ṣì mẹ́mi lọ́wọ́ ni mi ò rán ẹ o ẹ bá gbóhùn sókè bàbá wa. gbogbo pápáfọ̀ kò yàtọ̀ lé ọlọ́múrọ̀rọ̀. àwa náà lọ ṣùgbọ́n mú jọ mú lọ àwọn ọmú tẹ̀lé lè gbá kó dún ọwọ́ ẹ̀ ń jọyàn ẹ bá gbọ́mú jáde nu kí n sábà rẹ ni pé wọ́n kó gbẹ jáde nu ṣàkì ní pọ́ pọ̀lọ́pọ̀npọ̀ ọmú bí ọ̀sẹ̀ arọ. atatantoto ni búkì. èmi náà gbédè ṣùgbọ́n eyín tèmi kọ́ ló ní ò jẹ́ kí n gbédè. sórí òun tó rí yẹn. ẹ bá pọ tap lórí títọ́ kalẹ̀ yíyan gbé wọlé o. ihun tó ń jẹ ti tán ihun tó fẹ́ jẹ ló ń wá káàkiri gbogbo bó ṣe ń gbọkọ ọlọ́kọ káàkiri gbogbo ẹ̀ lámọ̀ náà lẹ́yìn Shina Peters gbogbo ẹ̀ lámọ̀ náà. ṣé wọ́n jẹ́ iṣẹ́ Shina Peters ni. ó tẹ̀ yẹ ní gbogbo kó patọ̀ lé kì í ṣe irú tiẹ̀ náà ló fẹ́ sọ̀rọ̀ Sunday Igboho irú tiẹ̀ gbogbo ariwo tó pa. ẹ̀yin tẹ́ ti pè é ní sùúrù ẹ jẹ́ ká pè yín padà ẹ má pè padà ẹ̀yin tẹ́ ti pè 77 yẹn tí ń pè látẹ̀kan ẹ stop tó wá kàn yẹn máa pè yín. bá a gbọ́n tá a bá bá a gọ́ ń bẹ̀ ó máa ń dùn yàn gan-an kì í ṣerú òun yìí kì í ṣerú òun yìí rárá. èmi ò tiẹ̀ mẹ́lẹ̀ yìí o tẹ́yìn ẹ̀ dàbí tó fi ń ṣọ́ tó fi ń gbálẹ̀ yìí. orúkọ nìkan lọ́kọ̀ọ̀la ó mà ṣe o òun ò lọ wo ibi táwọn ọ̀kọ̀ọ̀la ń jókòó ibi tí Sunday Igboho bá jókòó bàbá ńlá ìpọ̀rí máa pọ̀pọ̀ Bukky Jesse ò lè jókòó ńbẹ̀ kì í ṣe tẹnu kò lè wá àti sọ́tọ̀ ti wà UK tí ó lè délé ni kò lè wálé ó ti sá. ẹ ṣe bàbá mi eléyìí ò ní lè wálé náà ìtẹ́ni dàbí ẹnu ẹ̀dẹ́bí ẹnu ọ̀nà kì í. ẹ tiẹ̀ wá ayẹ tí káàkiri tiẹ̀ dá díẹ̀ ṣáà fámìlì iṣẹ́ Ọlọ́run ni. wá àǹtí ṣáà fámìlì iṣẹ́ Ọlọ́run náà kí tọ́lọ́run dá ẹnu ẹ̀kọ́ dàbí ó dàbí aṣọ ọ̀fọ̀n ìmọ̀ àlórí ṣó máa mì. wọ́n àlórí ṣó. ò ṣe ọkọ mi ò ṣe ọmọ ẹlẹ́rù yàmáyàmá yẹn ni mo fẹ́ sọ̀rọ̀ fún. ẹ sọ lọ́wọ́ ẹ sọ fún mi. ṣé orí mi mọ́bítà ti rí kàńdá nínú rẹ̀ sí nílẹ̀ Yorùbá yẹn àwọn ọmọ àlè pọ̀ nílẹ̀. ara àwọn tíyà wọn gbowó lápò tíyà wọn gbowó lápò tí Fúlàní gbòòyà àwọn tó fi sanwó lápò ni. jọ jẹ́ kí n fúlé sọ̀rọ̀ mi ìfẹ́ kó kí ọ̀rọ̀ mi bá má tà sí mo fẹ́ fún gidi ni àwọn ọmọ àlè tí wọ́n mọ ìtí ìyá wọn ti ṣu wọ́n pọ̀ nílẹ̀ Yorùbá yẹn wọ́n á fẹ́ máa fèèyàn ta ní ẹni tó tú bàtà ẹsẹ̀ yẹn tó lè tú bàtà ẹsẹ̀ Sunday Igboho yẹn kí lè ṣe ọmọkùnrin yẹn fún wọn ó ní kán má parun ọmọ kán má réèpù àwọn èèyàn ọmọ irú eléyìí àti generation ẹni ọba lọ máa réèpù kó wo bó ṣe rí ṣàgò burúkú tó ń ṣe pé gbogbo èpè yín àtàwọn tó rán yín jáde àtàwọn gbogbo èpè wọn orí wọn náà fi máa gbé tewúrẹ́ bá bojú ẹ̀yìn á fẹ́ pèpè gbogbo wọn pátá orí wọn náà fi máa gbé pé wà fi tọmọkùnrin yẹn bá ṣe iṣẹ́ ìpè fún wọn àwọn búmi tó ń sọ̀sọ́kùsọ tó ń ṣe gbogbo ẹ̀ tó ń bọ́ sórí kiri tó ń sọ̀pọ̀tì Fúlàní ẹgbẹ́ wọn wípé kán máa pààyàn nìṣó
ẹ̀ẹ́rẹ́ pèsè fún rẹ sí wọn lórí ẹni tó ní kó má pa àrùn mọ́ tó ní kó má rèé pa àwọn èèyàn mọ́ kó má boko wọn jẹ́ mọ́ kó má kó yín lẹ́rú àwọn ní owó ẹgbẹ́ lẹ́ ń ṣépè forí ara yín láì ṣe òun ẹ̀yin ló máa gbogbo wọn pátá ọ̀tá Sunday Igboho ló máa forí ara ẹ̀ gbé pé ẹ̀ àfi tọ́nà ò bá pé méjì Ọlọ́run ló rán ọmọ ọkùnrin yẹn ó tiẹ̀ kù sùúrù ó kú àrìkú gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣe tó náà kò ní dá yín lóhùn. Ókè kí ló ṣé kó má sọ̀rọ̀ mọ́ ni ó jẹ́ bébì